ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó wò wá sàn, kó yí wa padà. Ní orúkọ Jésù la gbàdúrà. Mo lérò pé inú yín dùn láti rí mi láàárọ̀ yìí, bí inú tèmi ṣe dùn láti rí yín. Ọlọ́run fẹ́ gbà wá níyànjú kan láàárọ̀ yìí. Mo dẹ̀ tún rí pé ó máa ru wá sókè. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Mátíù, orí 25. A máa kà láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 13. Orí Mátíù orí 25, ẹsẹ̀ 1 sí 13. Ẹ jọ̀ọ́ ẹ bá wa kà láti bẹ̀. Nígbà náà ni a ó fi ìjọba ọ̀run wé àwọn wúńdíá 10 tí ó mú fìtílà wọn, tí wọ́n sì jáde lọ ìpàdé ọkọ ìyàwó. 5 nínú wọn ṣe ọlọ́gbọ́n, márùn-ún nínú wọn ṣe ọlọ́gbọ́n, 5 sì ṣe aláìgbọ́n. Àwọn tí ó ṣe aláìgbọ́n mú fìtílà wọn kò sì mú òróró lọ́wọ́, ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n mú òróró nínú kólòbó pẹ̀lú fìtílà wọn. Nígbà tí ọkọ ìyàwó pẹ́, gbogbo wọn tóògbé wọ́n sì sùn. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, igbe ta sókè wípé, wò ó, ọkọ ìyàwó ń bọ̀, ẹ jáde lọ ìpàdé rẹ̀. Nígbà náà ni gbogbo àwọn wúńdíá wọ̀nnì dìde, wọ́n sì tún fìtílà wọn ṣe. Àwọn aláìgbọ́n sì wí fún àwọn ọlọ́gbọ́n pé, fún wa nínú òróró yín, nítorí fìtílà wa ń kú lọ. Ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n dá wọn lóhùn wípé, bẹ́ẹ̀ kọ́, kí ó má bàa ṣe aláìtó fún àwa àti ẹ̀yin, ẹ kúkú tọ àwọn tí ń tà á lọ, kí ẹ sì rà fún ara yín. Nígbà tí wọ́n sì ń lọ rà, ọkọ ìyàwó dé, àwọn tí ó sì múra tán bá a wọlé lọ sí ibi ìyàwó, a sì ti ilẹ̀kùn. Ní ìkẹyìn ni àwọn wúńdíá yòókù sì dé, wọ́n ń wí pé, olúwa, olúwa, ṣílẹ̀kùn fún wa. Ṣùgbọ́n ó dáhùn wípé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò mọ̀ yín. Nítorí náà ẹ máa ṣọ́nà, bí ẹ̀yin kò ti mọ ọjọ́ tàbí wákàtí tí ọmọ ènìyàn yóò dé. Ẹ ṣeun. Ìtàn yìí jẹ́ ìtàn tó gbajúgbajà nínú ìwé Bíbélì. Tá bá dẹ̀ ní ká wò ó, gbogbo ipa tí ìtàn yẹn pín sí, a máa rí i pé ó fara pẹ́ ipò tí a wà nínú ìjọ lénìí. Tó bá sọ̀rọ̀ àwọn wúńdíá 10 tí wọ́n fẹ́ lọ bá ọkọ ìyàwó pàdé. Àwọn wúńdíá yẹn jẹ́ wúńdíá tá a fẹ́ lọ fi fọ́kọ. Wúńdíá túmọ̀ sí ó fà pé a lè fi àkàwé ìwé ẹni tí ó para rẹ̀ mọ́. Ó para rẹ̀ mọ́, ó wà ní mímọ́, tí ò ní àléébù kankan. Ìyẹn dẹ̀ ni Ọlọ́run ṣe fún wa nígbà tí a gbàgbọ́. Nígbà tí a kọ́kọ́ gbàgbọ́, kò ń ṣe ìgbọ́ràn wa ló sọ wá di olódodo.
ìgbàgbọ́ wa ló fún wa ní òdodo nínú Jésù. Jésù mú ẹ̀jẹ̀ rẹ̀ ó fi wẹ̀ wá, ó fi wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Kò ń ṣe pé a ṣẹ̀ rí, bọ̀ ìwẹ̀nù yẹn ó wá jẹ́ ká dàbí ẹni tí ó ṣẹ̀ rí, gẹ́gẹ́ bí wúndíá ṣe dàbí jẹ́ bí obìnrin tí ò mọ ọkùnrin rí. Ìyẹn nìkan wá kọ́, ó wá kà wá kún bí onígbọràn. Ó kà wá kún àwọn tó ń ṣe ìgbọràn sí ìfẹ́ Ọlọ́run. Ẹ mọ̀ pé ìwé Hébérù orí 5 ẹsẹ̀ 7 sí 9 ó sọ̀rọ̀ nípa Jésù ó ṣe ìgbọràn sí bàbá, ó ṣe ìgbọràn sífẹ̀ẹ́ bàbá, ó wá jẹ́ orísun ìyè ayérayé fún gbogbo àwọn tó ṣe ìgbọràn sí. So láì tí ì ṣègbọràn, Jésù ti kà wá kún àwọn onígbọràn. Láì tí ì ṣòdodo, Jésù kà wá kún olódodo. Torí ẹ̀jẹ̀ Jésù tó pa gbogbo ẹ̀ṣẹ̀ wa àti àìgbọràn wa rẹ́. Ó dàbí ìgbà tí wọ́n fi ẹ̀jẹ̀ wọ́n ògiri ilé ẹnìkọ̀ọ̀kan lálẹ́ ìrékọjá nílẹ̀ Íjíbítì, tó fi jẹ́ pé ńgbà tí áńgẹ́lì ìparun kọjá, tòrá àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ràn, wọ́n fi ẹ̀jẹ̀ yẹn síbẹ̀ sí ilé wọn. Áńgẹ́lì ìparun yẹn dá wọn kọjá, kò pa àwọn ọmọ wọn run bó ṣe pa gbogbo àkọ́bí àwọn Íjíbítì run. Wọ́n wá jẹ àǹfààní ẹni tó gbọ́ràn sọ́lọ́run láì tí bẹ̀rẹ̀ sí ń gbọ́ràn, torí wọn tiẹ̀ tí ní òfin Ọlọ́run nígbà náà. So ìgbọ́ràn yẹn àti òdodo yẹn, gbígbà tí Ọlọ́run kò fi ta wá lọ́rẹ ni, kí a bá lè dúró síwájú ẹ̀, ká bá lè ní ìbárẹ́ pẹ̀lú rẹ̀. Kó má jẹ́ pé ọjọ́ tọ́lọ́run bá farahàn, ìparun ló máa bọ́ sí fún wa. tó gẹ́lẹ́ bí àwọn wúndíà yìí ṣe rí náà nìyẹn. Wọ́n wá lọ síbi tí wọ́n máa ti pàdé ọkọ ìyàwó. Jésù ni ọkọ ìyàwó náà tí ń bọ̀ fún àwa ìjọ. Nígbà tí fèrè ìkẹyìn bá dún, á pe àwọn àyànfẹ́ rẹ̀ sókè láti lọ bá a jọba. Wọ́n ti wá lọ, àwọn wúndíà yìí wọn kò wà ní mímọ́, wọ́n ti lọ pèsè, wọ́n fẹ́ lọ pèsè ara wọn sílẹ̀, wọ́n ń ṣe ìpalẹ̀mọ́ gẹ́gẹ́ báwa náà ṣe ń fojú sọ́nà fún bíbọ̀ Jésù. Àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ o. Kò ń ṣe bọ́n ṣe pèsè ara wọn sílẹ̀, gàrà ni Jésù dé. Wọ́n lọ́kọ ìyàwó ó dasẹ̀ dúró díẹ̀. Àwa tá bá gbàgbọ́ jẹ́ pé kò ń ṣọjọ́ tá gbàgbọ́ la kú, a ti wà nínú ipò yìí. Ọkọ ìyàwó ti dasẹ̀ dúró díẹ̀.
tí fìtílà wa àbí ìtànná wa tó bá máa tàn nígbà tí ọkọ ìyàwó bá máa dé, a gbọ́dọ̀ ní òróró nínú ìyẹ̀fun wa. Kí wá ni fìtílà yìí? Kí ni ìtànná yìí àbí ìmọ́lẹ̀ yìí? Ẹ jẹ́ ká lọ sí ìwé Àìsáyà orí kejìlélọ́gọ́ta, Isaiah 62, ẹsẹ̀ kínní. Nítorí ti Síónì èmi kì yóò dákẹ́, àti nítorí ti Jerúsálẹ́mù èmi kì yóò sinmi, títí òdodo rẹ̀ yóò fi jáde bíi títàn ìmọ́lẹ̀, àti ìgbàlà rẹ̀ bíi fìtílà tí ń jó. Àti àwọn kèfèrí yóò rí òdodo rẹ̀, àti gbogbo ọba yóò rí ògo rẹ̀. A ó sì fi orúkọ titun pè ọ́, èyí tí ẹnu Olúwa yóò dárúkọ. Àmín. Ìwọ yóò jẹ́ ó ti tó bẹ́ẹ̀ yẹn. Fìtílà tá a gbé dání ní ìgbàlà, ìmọ́lẹ̀ tó dẹ̀ ń tàn bẹ́ẹ̀ ni òdodo tá a rí nínú Jésù. Ẹ mọ̀ pé ká ní mọ́ ṣe gbé fìtílà yẹn lé wa lọ́wọ́ tí ó dẹ̀ tan ìmọ́lẹ̀, lọ́kọ ìyàwó ti wá dé. Dádúdádú yóò sì máa jò lọ́wọ́. Bọ̀ nísìnyí tí ọkọ ìyàwó ti wá daṣẹ̀ dúró díẹ̀, fìtílà wa ó nílò òróró. A gbọ́dọ̀ ní òróró nínú ìyẹ̀fun wa. Kí wá ni òróró yìí? Kí ni kókó nǹkan tí Olúwa ń bá wa sọ? Ẹ jẹ́ ká padà sí ìwé Matthew yẹn, orí 25. A máa ka ẹsẹ̀ 8 àti 9. Àwọn aláìgbọ́n sì wí fún àwọn ọlọ́gbọ́n pé, fún wa ní òróró yín, nítorí tí fìtílà wa ń kú lọ. Ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n dá wọn ní ohùn wípé, bẹ́ẹ̀ kọ́, kí ó má bàa ṣe aláìtó fún àwa àti ẹ̀yin, ẹ kúkú tọ̀ àwọn tí ń tà á lọ, kí ẹ sì rà fún ara yín. Ìbọn wọn lọ ní ọ̀rẹ́ òun yóò rẹ́. Àbí kí la rà fún ara wa fún? Mo ní kó fún mi ní òróró díẹ̀ nínú ìyẹ̀fun ẹ, kí n fi ran iná fìtílà mi kó lè tàn. O ní kó má bàa ṣaláìtó fún èmi àti ẹ. Àwọn kan ló ń pè yẹn. Ìgbà ṣòro là ń mọ̀ rẹ̀. Àbí? Bíbélì gan ò sọ pé ká fẹ́ràn ẹnì kejì wa bí ara wa. Àjọ ń retí ọkọ ìyàwó, iná fìtílà tèmi ti lọlẹ̀, ó ti kú. Mo ní kó yí fún mi ní òróró nínú ìyẹ̀fun ẹ, kí n fi tan fìtílà tèmi, ká bàa lè jọ pàdé ọkọ ìyàwó. Ó ní rárá. Ṣé n tí Bíbélì kọ́ ẹ nìyẹn? Ṣé n tí Bíbélì kọ́ ẹ nìyẹn? Ọ̀rọ̀ yóò tó jà.
àbí kò tẹ́jọ́. Ẹ dáhùn. Àwọn lẹni tó sọ̀rọ̀ yẹn. Ntí ẹ̀mí mímọ́ ń sọ fún ìjọ lénìí ni pé à ń ṣẹ́ òróró ìyẹ̀fun wa dànù, a fi ń dọ̀rẹ́. Àbí? Kárìn kápọ̀ yíyẹ ní yẹ ni. Ìgbà ìṣòro náà là ń mọ̀ rẹ̀. Mo kàn ní àìní kékeré kan, mo ní ó yá mi ní òróró. Kí n fi tan fìtílà mi. Wọ́n á ní kó wá ba ìṣaláìtó. Tí ẹ̀ kọ́kọ́ fún mi ná, bí a tí ò bá tó máa dà padà. Ẹ ti rójú àwọn ará tí ń ṣe wà kẹ́ni má ní nìyẹn. Kí ni òróró yìí jẹ́? Fìtílà tó tàn, èyí tó ń jẹ́ ìgbàgbọ́ wa àti òdodo wa. Ìgbọràn àti ìgbàgbọ́ ló tan fìtílà yẹn. Àpẹẹrẹ ẹni tó ní ìgbàgbọ́, àpẹẹrẹ tẹ́ni tó fi ní ìgbàgbọ́ máa fi hàn ní ìgbọràn sọ́lọ́run. Tí bá ní pé ìyá Samuel, aṣọ ọdún yín mo ti bá yín rà, mo ti fi sọ́dọ̀ Sàlàkọ́, kẹ́ lọ gbà á níbẹ̀. Tọ́ bá gbà mí gbọ́, wọ́n á lọbẹ̀ lọ bèrè aṣọ wọn. Wọ́n á tẹ̀lé nǹkan tí mo sọ. Bọ̀ ẹni tí ò bá gbà mí gbọ́, tó bá try pé ó kàn fẹ́ pọ́n mi léyà kọ̀ níbẹ̀. Ìyá Sàlàkọ́ ṣòótọ́ ni. Wọ́n ní mo lẹ́rù kan lọ́dọ̀ yín. Bọ̀ ẹni tó bá gbàgbọ́, kò tiẹ̀ ní béèrè bí àwọn wà ní ṣọ́ọ̀bù, tààrà ni ó lọ bẹ̀. Tó bá dé ṣọ́ọ̀bù wọn tí ò bá bá wọn, ibo lẹ́wà ẹ bá ń gbẹ́rù mi. Kò ní béèrè bí aṣọ wà ń bẹ̀. Ìhà tí onígbàgbọ́ máa ń kọ sí Ọlọ́run ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n àwa ti ń fi ìgbàgbọ́ wa dá ọ̀rẹ́. A ti ń fi ìgbọràn wa a fi ń dá ọ̀rẹ́, a fi ń wẹ́ni kúnra. Kò ń ṣe pé ká má bá èèyàn dọ̀rẹ́, àmọ́ tá a bá fẹ́ báyàn dọ̀rẹ́, ẹ hàn pé
ọ̀rẹ́ abẹ́nidẹ́ṣẹ̀ pọ̀, ọ̀rẹ́ aṣinilọ́nà pọ̀, but ṣùgbọ́n àbòsí ni ká tó wá ní pé àárọ̀ rẹ̀ tó lè gbè wá níyànjú láti ṣòdodo. Iṣẹ́ ìránṣẹ́ tí onígbàgbọ́ ní sí onígbàgbọ́ kejì ni pé ká máa rura wa sókè nínú òdodo. The ministry of edification. Lẹ́yìn tá a bá rura wa sínú òdodo, lọ́rọ̀ iṣẹ́, business, okòwò ló lè pa wá pọ̀. A lè sọ̀rọ̀ Messi àti Ronaldo. A lè sọ pé a jọ wo World Cup final lálẹ́ yìí ni. A ní fi nǹkan míì ṣáájú ètò jẹ Ọlọ́run lógún jù. Mi ní dáàrin ara kí n máa wá ìtajọ́ ń ṣèdè kan. Jésù gan ní ta lọmọ ìyá òun, ta ni mọ̀lẹ́bí òun bí ìṣẹ́ni tó ń ṣèfẹ́ bàbá. Kí ni nǹkan tó dà wá pọ̀? Téèyàn kan wá fi wá wò àfi títí ẹ̀ kó bá mi. Wà wá fi ẹjọ́ wẹrẹ dà mí lórí rú. Wà á fi àròyé wẹrẹ ṣì mí lọ́nà. Ìyẹn ò ṣe ń ṣe o. Ilé ayé ládé la mọ̀ra wa o. Lẹ́yìn yàrá yìí, èmi á lọ jẹ́jọ́ tèmi. Ìwà á lọ jẹ́jọ́ tiẹ̀. Ẹ bá àjọ kẹ ọ̀yàwó. Nígbà tí Ananias àti Sàfírà tán gbìmọ̀ pọ̀ láti kán bora wọn láṣìírí, ẹnìkan parọ́ kìíní, agbára mi mọ́ pádànù. Ìkejì wá, ìyàwó wá, ó bọ ọkọ láṣìírí, àbí aláṣìírí mi ni. Òun náà rí parun òjijì. Kíyẹn tó ṣẹlẹ̀, mo rò ó pé ẹ̀mí wọn á ti máa ṣòfófó fún wọn pé máa jẹ́wọ́, má ṣèké níwájú àwọn àpọ́stélì. Bí àìmọ́ ti ń sọ fún kan ní ìkejì, má ṣèké níwájú àwọn àpọ́stélì, ọkọ ẹ̀ mà ti bá lọ. Òun náà dé, ó bò láṣìírí. Àpapín wa ni. Ẹni bá máa tẹ̀lé Jésù kò ní bìkítà bí ìgbọràn rẹ̀ bá máa bí ẹnì kejì rẹ̀ nínú. Ìyí tí Jésù sọ nìyẹn. Bí ìgbọràn rẹ̀ bí ó bá bá ẹnì kejì rẹ̀ lára mu, bí ó bá bá ìwọ gan lára mu, wà ní pé màá sì ṣètò Ọlọ́run. Ìwé ìfihàn sọ pé àwọn ojo wọn ò ní ìpín wọn nínú iná. Torí ẹni tó bá ṣojo
àbí bó lẹ́yìn Yorùbá ṣe máa ń sọ òjò tó bá ṣòjòjò ẹni tó bá ṣojo kò ní lè ṣòótọ́. Ìwé Ẹ́kísódù orí kẹtàlélógún ní Ọlọ́run ti ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé kán má jẹ́rìí èké, pé kán má gbé àre fúnyàn kan torí pé ó jẹ́ òtòṣì. Ẹ mọ̀ pé láyé ìsín bọ́lọ́kadà bá wà wàkúwà tó bá kàwọ́ kọlù ìwọ tó ń wa mọ́tò, ìwọ onímọ́tò ló jẹ̀bi. Ó lè ba nǹkan jẹ́ lára mọ́tò ẹ̀, ó lè ha ara mọ́tò ẹ̀ ọ̀bọ̀ tó ń wá ìwàkuwà yẹn tó gbé òun ṣubú torí mọ́tò lágbára ju kẹ̀kẹ́ lọ, ó wá gbé òun ṣubú, òun wá fara pa, ìwọ ló ṣe léṣe. Ṣé ló wá dàgbà tẹ́ pé ẹni tó bá sàn díẹ̀ fún àwọn tálákà wọ́n ní inúnibíni sí i. Ibẹ̀ náà ni Mósè ti ń kà fún wọn pé ẹ má máa jẹ́rìí kò gbọ́dọ̀ wojú àwọn èèyàn kó tó lè sòótọ́. Ìmọ̀ máa ní pé eléyìí ò tiẹ̀ mójú kò máa ra. Kò tiẹ̀ gbówe. Òróró ìyẹ̀fun yẹn òun ni ohun ẹ̀mí mímọ́ tó ń kọ́ wa ní ìfẹ́ bàbá. Ẹni bá ti kọ ohun yẹn ó ti ń ṣẹ́ òróró ẹ̀ dànù. Pé torí bí òótọ́ tẹ̀mí mọ́ ni kò ṣe kò bá ẹ lára mu, ó ti ń ṣẹ́ òróró ẹ̀ dànù. Àbí torí kò bá ẹnì kejì ẹ mu, ó ti fòróró tiẹ̀ ó ti fi dọ̀rẹ́. Ewu tó wá wà ń bẹ̀ ni pé ohun yẹn á máa jìnnà síyàn sí. Á máa jìnnà síyàn sí. Béèyàn méjì bá jọ ń gbélé, tó ní ohun fara mọ́, bí kọ́kọ́ máa sọ fáyà rẹ̀ pé ohun fara mọ́ nǹkan kan báyìí tó máa ń ṣe. Fáyà rẹ̀ dẹ̀ máa gbọ́. Ẹ mọ̀ pé tó bá yá kó má dàbí ẹlẹ́jọ́ wẹ́wẹ́, ọkọ yẹn á pẹnu ẹ̀ mọ́. Ọkọ ìyàwó ta là ń retí ó ti pẹnu rẹ̀ mọ́ fún ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì. Ta la wà ń para wa mọ́ fún? Ta la ń palẹ̀ mọ́ láti pàdé? Nígbà tá a létí láti gbọ́ràn, ká mọ nǹkan tó ń du bàbá lọ́kàn. Ìyẹn ló jẹ́ kí iná ọ̀pọ̀lọpọ̀ kú. Nígbà tí iná bá ti kú, a wá lọ dáná àdèjì. Ẹ mọ náà àdèjì, èyí táwa rò kó da yẹn, èyí táwa rò kó tọ̀nà lójú wa, òdodo táwa gbé wọ̀, òun ni iná àdèjì. Tẹ́ bá ka ìwé Lẹ́vítíkù orí 10, àwọn tó dáná ìdèjì níwájú Olúwa, iná ọ̀run sì sọ̀kalẹ̀ ó jó wọn run.
torí ìtànná tí wọ́n ń tàn tẹ́lẹ̀, ìgbọràn sí ìfẹ́ Ọlọ́run ni iná yẹn fi máa ń tàn, kò ń ṣe ọwọ́ ra wọn ló fi ń tàn, kò ń ṣe náà àtọwọ́dá. àti rí àwọn ìgbàgbọ́ àtọwọ́dá, àwọn òdodo àtọwọ́dá. ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ Bíbélì kan ṣàpẹẹrẹ. torí ọ̀pọ̀lọpọ̀ ti kúrò ní ìgbàgbọ́, wọn ti ń gba nǹkan mí ìgbọ́ tán mọ̀. ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 ó ní pé bí èèyàn bá wà nínú Kristi, ó di kíni? Ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti ṣe kíni? Ó ti ré kọjá. Ohun gbogbo ti di ọ̀tun. Ṣé àwọn kan tó ń pè ní ẹ̀dá tuntun? Ṣé àwọn kan tó ń pè ní ẹ̀dá tuntun? Nígbà tán bí mi, èèyàn ló bí. Béèyàn ṣe ń ṣe mo ṣe ń ṣe. Nígbà tí mo di àtúnbí, mo kúrò léèyàn lásán. Mo ti di ẹ̀dá mi. Ìṣẹ̀dá mi ló wà nínú mi. Ìyẹn ìkíní. Ó wá ní ohun àtijọ́ ti ré kọjá lọ. Tẹ́ mọ̀ pé nínú ìrònú wa, gbogbo ohun àtijọ́ yẹn, torí ẹran ara tó ti di bárakú, a gbàgbọ́ pé ó ti ré kọjá mọ́. À ń wò bí nǹkan tá máa ré kọjá lọ ni. Bí wọ́n bá dẹ̀ ti ń ronú bẹ́ẹ̀ yẹn, ó ti kúrò nínú ìgbàgbọ́. Kò ń ṣe ìrírí ẹ ni wàá fi máa ṣàkàwé òótọ́ Bíbélì. Òótọ́ Bíbélì ni wàá fi máa ṣàkàwé ìrírí ẹ títí tí ìrírí ẹ máa fi bọ́ sínú òótọ́ Bíbélì. Tí mi ò bá gbà pé ẹ̀dá tuntun ni mí, ayé mi ò lè di ọ̀tun. Tí mo bá ṣì ń wora mi bí ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ó máa borí mi. Tí mi ò bá gbà pé ẹni àná mi ti kú, ohun àná ò ní fi mí lẹ̀. Àwọn ìtànná àdèjì tá à ń gbé kiri nìyẹn. Àwọn òdodo tí ò ti nú ìgbàgbọ́ àti ìgbọràn wá. Kò ń ṣe bá ṣe ń ro Bíbélì lọ́lọ́run ṣe ń rò. Tó bá ń sọ̀rọ̀ pé ènìyàn búburú, àbí? Èèyàn búburú sì ní Nàìjíríà, àwọn tó ń kówó ìlú jẹ, àwọn agbénipa, àwọn ajínigbé, àbí? Ṣèbí èèyàn búburú nìyẹn. Yorùbá lẹ̀ ń sọ. Tọ́lọ́run máa ń sọ̀rọ̀ èèyàn búburú ní tó wà lọ́kàn ẹ̀. Òun ti lá ọ̀nà fún èèyàn, àwa dẹ̀ lọ láti wá pé báyìí làwọn máa tọ̀. Ìlànà báyìí la máa rìn, nǹkan búburú nìyẹn. Àbí bóòlù yẹn ó ṣe ra mọ́tò tí mọ́tò yẹn wá lóhun ò ní rìn lórí ilẹ̀, orí omi lòun ti máa rìn. Oníbíbélì fi sọ nínú ìwé orin Dáfídì orí 1 pé ká má rìn ní ipasẹ̀ àwọn èèyàn búburú.
ipasẹ̀ tá a ti ń rìn ni a fi máa mọ̀ bí èèyàn búburú ni ẹni àbẹ́ni rere. ṣùgbọ́n ìwé Àìsáyà tá a kà lẹ́ẹ̀kan yẹn bí àwọn la fi gbàdúrà. torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń dàárò lọ́kàn ara wa ló ti jẹ́ ká máa ṣàìgbọràn sí ìfẹ́ Ọlọ́run. mo máa ń ṣàkàwé kan pé Ádámù wọn àti Éfà wọn ṣẹ̀. kí ló ṣẹ̀ wọn? wọ́n jẹ èso tó mú ìmọ̀ ire àti búburú wá. téèyàn ò bá mọ ire yàtọ̀ sí búburú, bó ló ṣe wá ń gbé láti ìgbà yẹn kó tí ò ṣẹ̀ Ọlọ́run? ìdáhùn ẹ̀ ni pé ní tí wọ́n mọ̀ ìfẹ́ Ọlọ́run nìkan ni. àwọn ìfẹ́ Ọlọ́run kan wà tó yẹ pé ó gbà fún wa torí àléébù wa. torí àléébù ẹlẹ́ran ara tá a jẹ́. àwọn ìfẹ́ kan wà tó yẹ pé n tó wà lọ́kàn Ọlọ́run fún ẹ̀dá ènìyàn nìyẹn, ìfẹ́ pípé. òun ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ní etí ìgbọràn. pé èèyàn gbọ́dọ̀ dákẹ́ rọ́rọ́ kó tó gbọ́ bí ọkàn ẹni làkejì ẹ ṣe ń dún. kó tó gbọ́ bẹ́ẹ̀ni ìkejì ṣe ń mí. ọkàn wa ò gbọ́ ẹ̀dùn ọkàn Ọlọ́run mọ́. a ò tiẹ̀ mọ̀ bí Ọlọ́run yọ́nú sí wa. bó la ṣe mọ̀ nígbà tá a ti gbé òdodo mi wọ̀? nígbà tá a ti fohùn ẹ̀dọ̀ rẹ̀. ìfẹ́ Ọlọ́run kò lè hàn sí ọkàn ẹnìkankan àfẹni tí ẹ̀mí mímọ́ bá ṣí ọkàn rẹ̀ sí. lórí ẹ̀ ó ní pé òun fún yín ní ẹ̀mí mímọ́ láti tọ́ yín sínú gbogbo òdodo. tó bẹ́ẹ̀ mímọ́ bá ò bá tọ́ wa a ò lè ṣòdodo. òfin Mósè mélòó lẹ lè gbé sórí? débi tẹ́ pa mọ́. kí wá láǹfààní ìpalẹ̀mọ́ wa? tí a bá wà ní pípèsè sílẹ̀ fún ọkọ ìyàwó tó ń bọ̀. ẹ jẹ́ ká ka ìwé, ṣùgbọ́n ìròyìn ayọ̀ kan wà nínú ìwé Fílípì kìíní ẹsẹ̀ 6. ìròyìn ayọ̀ kan wà bẹ́ẹ̀. orin tí mo dẹ̀ gbọ́ lẹ́nu àwọn akọrin ló fún mi ní ìròyìn yẹn. Fílípì kìíní orí 6. ẹ jọ̀ọ́ ẹ bá wa kà síta.
Fílípì kìíní orí 6. Ohun kan yìí ṣáà dá mi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò Bẹ́ẹ̀ni. ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi. Àmín. Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tó fún wa ní òdodo rẹ̀, tó fún wa ní àǹfààní àwọn tó ń gbọ́ràn. Kò bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láti kọ̀kọ́ sílẹ̀ láàrin kan. Olúwa máa mú wa dé èbúté ìyanjú. Nínú àánú rẹ̀, Ọlọ́run máa bẹ̀ wá wò. Gbogbo nǹkan bí àti Ọlọ́run ti ń bá wa sọ tí ó dùn mọ́ nínú, tó ti mẹ́nu kúrò bẹ́ẹ̀ tí ò bá wa sọ mọ́. Ẹ̀mí wọn á tún padà wá nínú àánú rẹ̀. Torí tẹ̀mí wọn bá wá, yóò dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀. Kẹ́mi wọn máa wà dáyàn lẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, á jẹ́ kó ti fẹ́ nìyẹn lẹ̀ pé máa bá báyìí lọ. Ó wo ìran àwọn ọmọ Ísọ̀ kán máa bá báyìí lọ. Ọ̀pọ̀lọpọ̀ lórí Ọlọ́run wò títí tí wọ́n dẹ̀ fi parun. Nínú ilẹ̀ Ísírẹ́lì gan, Ọlọ́run wò wọ́n níwò ìparun. Nígbà tí wọ́n gbọ́ títí ẹ̀, tí wọ́n tẹ́tí gbọ́ ohun ìbáwí rẹ̀ mọ́, ó fi wọ́n sílẹ̀ fún iye rírà, kó máa ṣe ohun tí ò tọ́. Ó fi wọ́n sílẹ̀ fún ìparun. Àmọ́ Dáfídì, pẹ̀lú gbogbo bó ṣe ṣe ẹsẹ̀ gbé, ó rí àánú gbà. Ọlọ́run dẹ̀ dá májẹ̀mú pẹ̀lú ẹ̀. Kí láǹfààní májẹ̀mú tuntun yìí? Májẹ̀mú tuntun wá ó tún sàn ju tàtẹ̀yìn wá lọ. Ọlọ́run dá májẹ̀mú pẹ̀lú ẹ̀ pé kódà bó bá ṣìnà, mi ò ní fi ọ́ lẹ̀. Màá bá ẹ wí. Kódà mo lè fi idà àwọn ọ̀tá bá ẹ wí títí tí ó fi padà wá sípò ìrònúpìwàdà. Ṣùgbọ́n àánú mi yóò dájú lórí ẹ. Àánú mi ò ní kúrò lórí ẹ. Ẹ̀bẹ̀ àdúrà kan la máa gbà lénìí, pé káàánú Ọlọ́run dájú lórí wa. Bí àánú bá dájú lórí èèyàn, Ọlọ́run ò ní wó èèyàn sùnsùn kó fìyàn lẹ̀ kó ṣìnà. Ọlọ́run ò ní wó èèyàn kó sọnù. Ọlọ́run máa mú wa délé ayọ̀. Àwọn akọrin ẹjọ́ wá ràn mí lọ́wọ́. Jésù ní balógun ọkọ̀. Olùtọ́ ní Jésù yóò mú ọkọ̀ wá gùn. Ẹ má ṣe bẹ̀rù, ẹ kún fún ayọ̀. Nítorí Jésù lọ́gá ọkọ̀, kò tí wù kí yóò mú ọkọ̀ wá. Ẹ má ṣe bẹ̀rù. Aláàánú ni Jésù.
yóò tún padà fàánú rẹ̀ bẹ̀ wá wò. Orí Jésù lọ́ra ọ̀wọ́. Kò ní ṣe tó aláṣetì. Ó máa wa ọkọ̀ wa délé. Ẹ kọrin ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ má ṣe bẹ̀rù. Jésù ti dé nísìnyí. Ẹ má ṣe bẹ̀rù. Ẹ kún fún ayọ̀. Fún ayọ̀. Nítorí Jésù lọ́gà ká gba àdúrà yẹn tí Dáfídì gbà pé Olúwa jẹ́ kí àánú rẹ̀ dájú lórí mi. Ẹ̀mí mímọ́ padà wá fún wa nínú àánú rẹ̀, bẹ̀ wá wò padà nínú àánú rẹ̀. Má jẹ́ ká sọnù. Ká má sa eré ìje yìí lásàátì. Jẹ́ ká máa gbọ́ ìkìlọ̀ rẹ̀. Jẹ́ ká máa gbọ́ ìtọ́nà rẹ̀. Tọ́ wa nínú òdodo rẹ̀. Má jẹ́ ká rìn. Ká má ní ìpín nínú àwọn ènìyàn búburú. Má jẹ́ kẹ́mi mímọ́ rẹ fi wálẹ̀. Jésù ṣàánú. Ìwọ ló ṣàánú Dáfídì. Ó jẹ́ kó rìn nírìn ìpanurun. Nígbà tó ṣìnà tó ṣi ẹsẹ̀ gbé. Ìwọ ló dá a padà sínú òdodo rẹ̀. Olúwa má jẹ́ n kùnà bí èéfín. Jẹ́ n lè fìjọba ọ̀run ṣeré. Má jẹ́ n jìyà lásán. Má jẹ́ n sáré àsátì. Jẹ́ kí àánú rẹ bẹ̀ mí wò. Kí ohùn ẹ dún létí mi. Kí n gbọ́ ohùn rẹ tọ̀tọ̀ nínú ọkàn mi. Kí má ṣe rìn nírìn ìparun. Olúwa ṣàánú mi. Olúwa ṣàánú mi. Olúwa ṣàánú mi. Má wò mí níwò àpatì. Ṣàánú mi, jẹ́ káàánú rẹ dájú lórí mi. Ó mọ̀ mí, ó mọ̀ bí mo ṣe rí. Ó mọ̀ gbogbo ibi tí mo ti ń kùnà rẹ. Ó mọ̀ bí mo ṣe ń kùnà ògo rẹ. Olúwa má wò mí láwò sọnù. Fàánú rẹ tọ̀ mí wá. Fàánú rẹ bẹ̀ mí wò. Kí n lè ní ìrònúpìwàdà àti ìyípadà tó pé. Kí n lè wà ní ìpamọ́ sílẹ̀. Olúwa ṣàánú fún mi. Ṣàánú fún mi. Ó má jẹ́ mú àánú mu á bá ẹ dálé ní, jẹ́ káàánú rẹ dájú lórí mi. Olúwa ẹ lè bá mi wí bó ṣe wù yín. Ẹ lè bá mi wí. Ẹ ṣáà dá mi padà sínú agbo yín. Kí n má sọnù. Kí n má kú lọ́nà bí èéfín. Ẹ jẹ́ káàánú yín dájú lórí mi. Kẹ́ ẹ fàánú yín gbé mi délé. Kẹ́ ẹ fàánú yín gbé mi délé ayọ̀. Olúwa mi ò gbọ́dọ̀ sọnù. Fàánú rẹ bò mí. Fàánú rẹ sìn mí délé.
Fàánú rẹ sìn mí délé. Fàánú rẹ dì mí mú. Fàánú rẹ dì mí mú. Fàánú rẹ dì mí mú. Ẹ má fi mí lẹ̀ fún ìparun. Ẹ má fi mí lẹ̀ fún iye yíra. Olúwa ẹ fàánú yín dì mí mú. Ẹ jẹ́ ká mú àdúrà wá sí ìdánidúró. Má jẹ́ n kùnà, Bàbá. Má jẹ́ n kùnà, Bàbá ṣe mú mi dé. Torí ayé lọ́jà, ọ̀run nílé, mú mi dé. Ayé lọ́jà, ọ̀run nílé, mú mi dé. Mo bẹ̀ ọ́. Olúwa ẹ bẹ̀ wá wò nínú àánú yín. Lóòótọ́ a ti ń fòròró ìyẹ̀fun wa fi ń dọ̀rẹ́. À ń rówó ká tó gba ìtọ́nà yín. Ètò rọ̀ wá lọ́rùn nínú òfin yín là ń pamọ́. Olúwa ẹ tọ̀ wá wá nínú àánú yín. A ti kọ òdodo yín sílẹ̀, a ti gbé òdodo mi. Ìtànná àdèjì lọ́pọ̀lọpọ̀ ń gbé kiri. Olúwa ẹ bẹ̀ wá wò nú àánú yín. Ẹ má fi wálẹ̀ ká ṣìnà. Bẹ́ẹ̀ ṣe ṣàánú Dáfídì, tàánú yín dájú lórí ẹ̀. Bẹ́ẹ̀ jẹ́ kó parun. Ó ṣe ẹ bá wí, ẹ mú padà wá sínú ìrònúkúwàdà. Olúwa ẹ jẹ́ kàánú yín dájú lórí wa bẹ́ẹ̀. Kẹ má wò wá láwò sọnù. Ẹ má fi wá lẹ̀ fún ìyẹra. Ẹ má jẹ́ ká di òdodo mi mú tí ó ń ṣe òdodo Jésù. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Ẹ fẹ́ ìyọ́nú yín. Ẹ fi ìyọ́nú yín bẹ̀ wá wò. Ẹ bẹ̀ wá wò. Ẹ bẹ̀ wá wò. Ẹ bẹ̀ wá wò nínú àánú yín. Olúwa ẹ bẹ̀ wá wò. Ẹ ṣàánú wa. Ẹ tọ̀ wá wá nínú àánú yín. Ká lè máa gbọ́ ohùn yín. Ká lè máa gbọ́ ìtọ́nà yín. Ká máa gba ìbáwí yín. Ẹ má wò wá láwò parun o. Ẹ torí ìyà tí Jésù jẹ lórí wa o. Ẹ ṣàánú wa o. Ẹ dá ẹ̀mí mọ́ yín padà fún wa. Ká má dẹ̀ ní ìkọ̀sílẹ̀. Kí ohùn yín kó dẹ̀ tọ́ wa délé. Ilé ògo. Ilé ògo. Má jẹ́ mọ́ àánú tó dájú. Mo la wá bá yín wọlé ni.
káànú yín dájú lórí wa. Olúwa ẹ ṣé. Àánú Ọlọ́run tó máa bẹ ẹ̀dùn ẹ̀kan ẹnìkan wò lọ́sẹ̀ yìí. Ọlọ́run á bẹ ẹ̀dùn ọkàn ẹnìkan wò pẹ̀lú àánú ẹ̀. Ọlọ́run ti gbọ́, ó dẹ̀ ti ṣetán láti bẹ̀ wá wò. Olúwa ẹ ṣé. Bí wa ò ní ṣàṣetì lọ́wọ́ yín, èyí ni ìdájú tá a ní. Èyí ni ìdájú tá a ní. Olúwa ẹ bẹ̀ oníkálukú wò lọ́sẹ̀ yìí náà. Ẹ̀yin lẹ rí ẹ̀dùn ọkàn wa. Ọmọ bí tí bàtà ti ń ta ẹnìkankan lẹ́sẹ̀. Olúwa ẹ ṣàánú. Ẹ ṣàánú. Ẹ rántí àánú yín. Nínú ìbínú, nínú ìdájọ́, ẹ rántí àánú yín. Àgbàpá àṣefẹ́ yín, ẹ rántí àánú yín. Kí a lè gbọ́ ohùn àánú yín lẹ́ẹ̀kan sí i. Kí ohùn àánú yín kó má dẹ̀yìn lẹ́yìn wa. Kí oore ọ̀fẹ́ Kristi, ìfẹ́ Bàbá, ìdàpọ̀ ẹ̀mí mímọ́ ó padà wá máa bá wa gbé láti ìsinyìí lọ àti títí láéláé. Ní orúkọ Jésù la gbàdúrà. Àmín.